ìjà burúkú tí ń bọ̀ láàrin àwọn ọmọlẹ́yìn ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari àti ààrẹ orílẹ̀-èdè yìí lápapọ̀ báyìí ààrẹ Bọ́lá Tinubu lórí àṣírí tí akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí àná ìyẹn former secretary to the government of the federation SGF ọ̀gbẹ́ni Boss Mustapha tó ṣẹ̀ṣẹ̀ tú tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ó ti ń di àríyànjiyàn àti ní táwọn ọmọlẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ọmọlẹ́yìn ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ó ti di nǹkan tí wọ́n ń bára wọn jà tí wọ́n sì ń fa wàhálà lé lórí sí i. ǹjẹ́ kí ni Boss Mustapha kí ni ó sọ tó di ariwo ní ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èyí tí í ṣe ọjọ́ kẹsàn-án nínú oṣù kejì ọdún 2025 the 9th of July 2025 ó ní agbẹnusọ ààrẹ Muhammadu Buhari tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ròyìn fún ní ọdún mẹ́jọ tó fi ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà èèyàn Malam Garba Shehu ènìyàn ó kó ìwé ìtàn tó ṣẹ̀ṣẹ̀ kọ jáde ìwé ìtàn tó dá nípa ìjọba Buhari ọdún mẹ́jọ ohun tó ju Garba Shehu náà rí nínú ìjọba náà àti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílé iṣẹ́ ààrẹ táwọn èèyàn mọ̀. ìwé ọ̀hún ni wọ́n pe àkọlé ní According to the President, Lessons from a Presidential Spokesman's Experience. ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí òun náà kó ìwé náà jáde ní ìlú Àbújá níbẹ̀ sì ni àwọn èèyàn ńláńlá lórílẹ̀‐èdè yìí bíi olórí orílẹ̀‐èdè tẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì Yakubu Gowon àwọn igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Alhaji Atiku Abubakar ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò àtàwọn èèyàn ńláńlá míì bẹ́ẹ̀ ènìyàn wọn ti wáyé Malam Garba Shehu sí ibi ọ̀rọ̀ àpéjọpọ̀ yìí sì ni Boss Mustapha tó súnmọ́ Buhari dáadáa tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ọmọlẹ́yìn Buhari ni ló ti sọ̀rọ̀ tó dá wàhálà lẹ̀ nígbà tó jẹ́ kó di mọ̀ pé òun gbọ́ táwọn kan máa ń sọ pé àwọn kan ló ran Buhari lọ́wọ́ láti dá lọ́dún 2015 Boss Mustapha ní kò sóòótọ́ nù ẹ̀ ó ní Buhari fúnra ẹ̀ ni ló gbé ara ẹ̀ wọlé ó nínú gbogbo àtìgbà títí Buhari tó ti ń díje dupò ààrẹ Nàìjíríà ni ló ti máa ń rí ìbò mílíọ̀nù 12 ó ní àǹfààní tí àwọn tí wọ́n kóra wọn pàjọpọ̀ tán jọ di APC lọ́dún 2013 ó láǹfààní tán ṣe fún nípa kan fún níbò mílíọ̀nù 3 kún 12 tó ti máa ń ní gbogbo ìgbà èyí tó jẹ́ kó ní mílíọ̀nù 15. Boss Mustapha wá jẹ́ kó dìímọ̀ pé kò sí ẹ̀dá kan tó lè gba ògo Buhari pé òun lòun sọ di ààrẹ ẹ sì rántí pé ọ̀rọ̀ ti wà níta èyí tí Tinubu àtàwọn ọmọlẹ́yìn Tinubu fi máa ń yan gan ipá wọn gan làwọn sọ Buhari dààrẹ nítorí pé láìsí pé àwọn ṣàtìlẹ́yìn fún Buhari ò lè di ààrẹ Nàìjíríà rárá lọ́dún 2015. pẹ̀lú bí Boss Mustapha tó súnmọ́ Buhari ṣe wá sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ yìí níṣẹ́ lọ́rọ̀ máa ti di nǹkan táwọn ọmọlẹ́yìn Tinubu tán ti fárígá o tán ń sọ̀rọ̀ burúkú pé aláìmoore ni Boss Mustapha wọ́n ní Buhari ọ̀gá ẹ̀ fúnra ẹ̀ ò tó bẹ́ẹ̀ láti jáde pé Tinubu kọ́ ló sọ òun di ààrẹ ọ̀rọ̀ yìí sì ni iléeṣẹ́ ààrẹ náà ti padà sọ̀rọ̀ sí lọ́jọ́bọ̀ tí í ṣe Thursday ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ yìí ìyẹn ọjọ́ kẹwàá ní oṣù kejì ọdún 2025 the 10th of July 2025 ní Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ agbẹnusọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ló fi ọ̀rọ̀ síta lórí ẹ̀rọ ayélujára tó jẹ́ kó dé mà páwọn ò tiẹ̀ ní tí ì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Boss Mustapha sọ ó ní àwọn yóò kọ́kọ́ wá ẹlẹ́rìí láti takò ọ̀rọ̀ ẹ̀ ẹni tó sì mú wá ní ẹni tó jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ tẹ́lẹ̀ kí Boss Mustapha tó gba ipò lọ́wọ́ ẹ̀ nínú ìjọba Buhari lẹ́yìn tán lè fún jẹgúdújẹrá ìyún Babachir Lawal ìfọ̀rọ̀wérọ̀ tí Babachir Lawal tó ṣe lọ́dún 2020 ó ní Báyọ̀ Ọ̀nànúgà ló lọ gbé jáde ní orí ẹ̀rọ ayélujára iléeṣẹ́ ìwé ìròyìn Premium Times níbẹ̀ sì ni Babachir Lawal ló ti tú àṣírí pé Tinubu ló sọ Buhari ọ̀gá àwọn ni ló sọ di ààrẹ Nàìjíríà nítorí pé Buhari lóòótọ́ ló wá ní ìbò láti ilẹ̀ Haúsá ṣùgbọ́n ìbò ilẹ̀ Yorùbá àti apá gúúsù tó ní Tinubu ló kó fún bẹ́ẹ̀ ló ní owó téèyàn fi ń di ààrẹ Tinubu ló bá Buhari wá owó tó tún ràn lọ́wọ́ láti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ Àtíkù Robin Musa Kwankwaso. Babachir Lawal sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ tí iléeṣẹ́ ààrẹ tó ṣẹ̀ gbé jáde báyìí wípé láìsí Tinubu Buhari ò lè di ààrẹ àti wípé ọ̀pọ̀ àwọn alágbára orílẹ̀-èdè tó jóníṣòwò tí wọ́n máa ń náwó fáwọn olùdíje fún ipò ààrẹ tá ń sá fún Buhari tẹ́lẹ̀ nítorí ìbẹ̀rù ààrẹ tó wà lórí àlééfà ọ̀mọ̀wé Goodluck Jonathan ó ní Tinubu ló lọ bá wọn sọ̀rọ̀ tó bá wọn ṣèpàdé láti wá ṣàtìlẹ́yìn fún Buhari láti náwó fún un tó sì ní gbogbo eléyìí ni ló sọ Buhari di ààrẹ lọ́dún 2015. ọ̀rọ̀ tí Babachir Lawal tó náà ti dọ̀tá Tinubu lásìkò èyí tó sọ nípa Tinubu tó fariri ẹ̀ ó ní iléeṣẹ́ ààrẹ ìyẹn nípasẹ̀ Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ agbẹnusọ Tinubu ó ní wọn lọ wú jáde o
tó sì ti fi ń ṣe ẹ̀rí ìpè káwọn tiẹ̀ tó fọ̀rọ̀ káwọn tó fún Boss Mustapha lésì kí lè kọ́kọ́ jẹ́ ẹ̀rí máa jẹ́mi nìṣó fáwọn.